ìkànnì tá a wà yìí Kónkó lórí Àwo TV. Àwọn tó ń náwó lójú agbo nínàkúnà tí wọ́n ti ṣòwò náírà níṣekúṣe. Àbí chief priest ní orúkọ tó bá wù kó máa jẹ́ Pascal lórúkọ tí wọ́n sọ ṣùgbọ́n òun náà ni wọ́n ti rí àwọ̀ tó níbi tó ti wà níbi ayé ẹ̀kọ́. 500 akọ́rọ́ ṣáńgílítì wọn ló tó wákàtí méjì tó fi ń ná. Ẹjìrì báwọn òun ni wọ́n mú lọ sílé ẹjọ́ lónìí ní Federal High Court tó wà ní Ìkòyí nílùú Èkó. Níbẹ̀ ni wọ́n ti fẹ́ gbẹ́jọ́ ibẹ̀ náà láti gbọ́ ẹjọ́ Bobrisky tẹ́ ẹ̀ bá gbàgbé èyí tó ti wà lọ́gbà ẹ̀wọ̀n fún oṣù mẹ́fà báyìí lórí ẹ̀sùn ọ̀hún. Ẹ̀sùn kan náà ni wọ́n fi kàn wọ́n. Ní báyìí Cubana chief priest náà ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá àwọn EFCC àwọn náà wọ́n lọ síwájú ilé ẹjọ́ lówùúrọ̀ òní. Ní báyìí àtúntì gbọ́ lẹ́yìn tí adájọ́ ti sọ̀rọ̀ pé 10 million naira pẹ̀lú gbogbo agbẹjọ́rò àti atótónu wọn ni kò san 10 million. Òfin mọ́ ẹ jẹ́ káwọn náà mọ̀ pé kò dáa ni kò dáa ń jẹ́ òun kò lórúkọ méjì bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ àti EFCC wọ́n ti sọ pé kò sí ẹnìkan tó lọ́wọ́ yìí òfin ti wà ẹ̀ṣọ́ ṣe. Yes, sir.